káàbọ̀ gẹ́gẹ́ bí ohun tí à ń bá lọ wípé báwo ni ojúde ọba ti gbogbo ilẹ̀ Ìjẹ̀bú ṣe dé. Àwùjalẹ̀ tí ó jẹ́ ọ̀gbágbágbá tẹ̀wọlẹ̀ tí gbogbo Ìjẹ̀búland òun ló fún àwọn mùsùlùmí ní ẹran èyí tí wọ́n pa ní àyájọ́ òní. Àyájọ́ òní ni ọjọ́ tí Àwùjalẹ̀ fún wọn lẹ́ran tí wọ́n sì pa ní ọjọ́ Yídì. Tẹ́ ẹ bá rí wípé gbogbo ará ìgbé Ìjẹ̀bú ni wọ́n túyẹ́yá jáde láti wá kírun ní Yídì. Bẹ́ẹ̀ lẹ máa ṣe rí àwọn balógun, bẹ́ẹ̀ lẹ máa ṣe rí àwọn ẹlẹ́ṣin, bẹ́ẹ̀ lẹ máa ṣe rí rẹ́gbẹ́rẹ́gbẹ́ àwọn lóyèlóyè, àwọn ọmọ ìlú àti agbègbè Ìjẹ̀bú Òde ni wọ́n wá kírun ní Yídì yìí lónìí. Bẹ́ẹ̀ náà ni bàbá wa tó jẹ́ olórí mùsùlùmí ti gbogbo akílẹ̀ Ìjẹ̀bú pátápátá àwọn náà ni wọ́n bá wa pa ẹran náà tí Àwùjalẹ̀ fún wọn. Tó bá di ọ̀túnla gẹ́gẹ́ bí ó ṣe wà nínú ìtàn àti ìwádìí wa, tó bá di ọ̀túnla ní gbogbo àwọn balógun, àwọn ẹlẹ́ṣin àti àwọn ìgbé Ìjẹ̀bú Òde ni wọ́n máa lọ kí Àwùjalẹ̀ fún oore ńláńlá èyí tí wọ́n ṣe fún wọn ní ọjọ́ ti tòní. Ẹ má gbàgbé láti follow wa, láti like, láti subscribe tí ẹ bá máa fẹ́ máa mọ̀ sí. Àṣà àti ìṣe wa kò gbọdọ̀ parun. Rẹ́gbẹ́rẹ́gbẹ́ yẹn èmi pẹ̀lú àwọn mẹ́ta kan dáadáa ìtẹ́gbẹ́ ti wá lẹ̀ wálẹ̀ níta lẹ̀ báyìí ló become a wire. Olùkọ́ dẹ̀ ń dalẹ̀ wọ́n ti di almost 100 close going to 200. So Ìjẹ̀bú Òde tẹ́ parí wọ́n ti ṣe dáadáa. Ó ní àwọn ìmáàmù sọ lẹ́ẹ̀kan tẹ́ bá gbọ́ pé àwọn ní báyìí tọ́jú mọ́ṣáláṣí, àwọn ní báyìí tọ́jú kíndí àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ àwọn balógun gbogbo wọn ló dẹ̀ ń sáré síwájú láti ṣe ìrànlọ́wọ́ fún Islam. Bàbá wa kábíyèsí Àwùjalẹ̀ kọ́lọ́jà ọpẹ́ fún wa, ojú wọn ò ní rí bí láyé wọn torí pé ìdùnnú náà ti ń rí láti yọ tó ti wà òun náà lóyìn lọ yìí òyìn ló ń lọ yìí ní tá à ń sọ̀rọ̀ Ojúde Ọba ní ìjẹta yìí tàbí lánàá yìí anọ́dà mẹ́rin ló tó join ní group so tó bá jẹ́ ọ́n tẹ́sílò ní gbogbo yẹ̀wò ní àti di so yìí náà bá ń ṣe dáadáa wọ́n dẹ̀ ń tó lu ṣe wọ́n tó lu ṣe tí wọ́n bá fẹ́ ṣe nǹkan lù kábíyèsí á sọ fún wọn pé káwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ lọ bóyá báyìí wá káwọn gbárẹ́gbárẹ́ bóyá báyìí wá àwọn ló máa kọ́ mú tí wọ́n lẹ̀ àwọn rẹ́gbẹ́rẹ́gbẹ́ torí pé wọ́n pọ̀ so Ọlọ́run á jẹ́ kí nǹkan wa máa dáa nǹkan tó ń dá lójú wa ò ní bàjẹ́ àdẹ̀ní rí bàjẹ́ ọjọ́ alẹ́ wa á dáa àlàáfíà rà á tó wa àní rí dààmú ṣùgbọ́n ní rọ̀bí káwọn ọ̀bìnrin sátà mọ́ yá sí i. Brother,
gbogbo ẹ̀ ṣe. Bye. Arigato.